so nígbà yẹn a wà ní location a fẹ́ máa ṣiṣẹ́ lọ lọ́wọ́. Saheed Balogun ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni tá a ti jọ máa láti Ondo State kí n tó wá síkò rárá láti 80s láti mọ́ra ní Ondo State. So nígbà yẹn tí mo wà ní Ondo State lákùrẹ́ Ondo ni mo máa ń sọ jù nínú fíìmù, Ondo ni mo máa ń sọ nínú stage tá a máa ń ṣe jù. So àwa ń ṣiṣẹ́ yẹn lọ lọ́wọ́ wá ń sọ fún director that is Mr. Sunday Korede Films pé Korede ẹni kí Kehinde ẹni kó sọ èdè Ondo tó máa ń sọ ní Ondo State yẹn táwọn èèyàn máa fi ń rẹ́rìn yẹn ẹni kó sọ nínú Yorùbá film. Bínú ṣe bí mi nìyẹn mo ṣe bẹ̀ sí wọ ọmọ lọ́wọ́ nìyẹn pé ọ̀gbẹ́ni ṣé wọ́n rán ẹ sí mi ni. Táwọn bá rán ẹ sí mi ta ló fẹ́ gbé dé Ondo lẹ́kọ̀ọ́ tá a wà yìí ṣé ó fẹ́ kí mi náà jáde kí mi náà di star ni. Mo ṣáà bá jáde bíi pé ó dìjà gan bá a fẹ́ rú báyìí ó tún lọ bá wa lẹ́yìn pé bàbá àní ẹ sọ pé kó má sọ Yorùbá yẹn sẹ́ẹ̀. Bàbá ṣe sọ fún mi yẹn pé Kehinde ó máa tó ṣẹlẹ̀ sọ èdè Ondo yẹn nínú iṣẹ́ tá a fẹ́ ṣe tí ò bá dáa á ní kó yí sí Yorùbá tó bá dẹ̀ dáa a máa bẹ̀ sí ní ká máa lò. Mo ní mo ti gbọ́ bí mo ṣe sọ nínú scene tá a ṣe nìyẹn bí mo ṣe sọ ọyọkan mo ṣe sọ Ondo níbẹ̀ nìyẹn àti crew àti DOPO àti gbogbo everybody lórí sẹ́ẹ̀tì bí gbogbo wọn ṣe bú sẹ́rìn nìyẹn bàbá àti director gan tó jẹ́ Korede Films ló bá ní a. So irú èdè tó ń sọ kó lè sọ ilé táwa náà ti rẹ́rìn yóò ọmọ èdè báyìí sọ olùkàn sọ láti jọ lọ wá ń sọ Yorùbá gọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ ọ̀yá bẹ́ẹ̀ bẹ̀ sí sọ lọ nìyẹn bí fíìmù yẹn ṣe jáde lọ nìyẹn báwọn yẹn ṣe bẹ̀ sí ní mọ̀ mí ní Ìdúmọ̀tà ńgbà yẹn nìyẹn lẹ́kọ̀ọ́ àti bàbá Ondo ẹgí èdè ilé mẹ́tò lágbára kẹ bí wọ́n yẹn ṣe bẹ̀ sí ní kọ́ sórí lèmi lórí nìyẹn that is Korede Film. Àtúntì dé bá a ṣe ń dé sórí ètò wa ètò yín Jeka mọ̀ ẹ́ lórí ìkànnì Mondio TV. Ẹ̀kú lè ńlá kára lé ẹ̀kú àbọ̀ ńlá kéré ọ̀nà. Lẹ́nìí a gbé àlejò ńlá wá fún yín sójú ìwòran wa gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe. Èmi ò ní dárúkọ wọn fún yín o fúnra wọn ni wọ́n á fúnra wọn sọ bọ́n ṣe jẹ́. Ìlú Ondo ni mo gbà lọ lẹ́nìí láti fún yín nǹkan tó dùn. Àlejò wa àkíyín ẹ káàsán olóòtú ẹ káàbọ̀ sí orí ètò wa. ẹ ṣé. Ṣé àwọn aráalé àtàwọn sálẹ̀ mọ orúkọ yín? Mo kí gbogbo ẹ̀yin aráalé lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé àti gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ìkànnì TV tẹ́ ń patronize wọn tẹ́ ń bá wọn wo gbogbo ètò tí wọ́n ń gbé jáde ojú tẹ́ fi ń wò wá ojú yín ò ní fọ́ o owó tẹ́ fi ń subscribe orí kíní yín náà owó ò ní tán lọ́wọ́ yín o. Orúkọ mi kò yí padà Kehinde Lawal lórúkọ mi. Mr. Kehinde Lawal. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ sílẹ̀ kan sísá. Bàbá mi ẹ jọ̀ọ́ kí ni orúkọ ìnagijẹ tí àwọn èèyàn mọ̀ yín sí lọ́kàn òjọ̀kan tó máa ń pè yín? Orúkọ tí àwọn èèyàn mọ̀ mí sí ni Ẹ̀gìn bàbá Ondo. Bàbá Ondo. Bẹ́ẹ̀ni. Bàbá Ondo. Bàbá Ondo. Ẹ̀gìn. Ṣé a lè mọ ọjọ́ ìbí yín? Ọjọ́ ìbí yín. Ọjọ́ ìbí mi kò yí padà bí mo ti látijọ́ tí mo ti ń jẹ náà ní gbogbo profile mi ló wà bẹ́ẹ̀ náà. Ọjọ́ ìbí mi is on the 22 of July 1968. Ẹ wá jẹ́ bí ọmọ ọdún mélòó lásìkò táwa báyìí? Mo jẹ́ bí 55 years. 55 years. Ojú àbòkí ti pẹ́ díẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìpínlẹ̀ wo gangan ni ẹ ti jáde wá? Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí wọ́n ti bí mi, Ọ̀ṣun State. Ẹ ti fẹ́ máa sọ mí di onírọ́ níwájú àwọn èèyàn wa o. Kí ló dé? Nígbà tí mo bẹ̀rẹ̀ tó mo ní ìpínlẹ̀ Ondo ni mo ti lọ gbé yín wá ẹ tún wá sọ pé Ọ̀ṣun State. Ṣé ẹ fẹ́ kí wọ́n máa pè mí nírọ́ ni? Báwo ni Ondo àti Ọ̀ṣun ṣe jẹ́ torí n tá a mọ̀ ni pé bàbá Ondo Ẹ̀gìn làwọn èèyàn mọ̀ yín sí àti pé nínú àwọn ohun tẹ́ sábà máa ń fi ń sọ̀rọ̀ jù nínú eré orí ìtàgé èdè ìpínlẹ̀ Ondo tí àwọn èèyàn mọ̀ báwo ló ṣe jẹ́?
ẹ ṣe olóòtú olúwa ràn yín lọ́wọ́. mi Ní early 80s ni mo ti kúrò ní ìlú mi ní Ondo ní Ìwó ní Olódò Ọba ní Ọ̀ṣun state tí mo ti wá sí ìlú Ondo. Nítorí pé ìlú Ondo jẹ́ ìlú tó máa ń kó èèyàn mọ́ra, wọ́n gbàlejò, wọ́n láìkí àlejò gan ju ọmọ onílé lọ. Ìlú yẹn mo rí nílùú gẹ́gẹ́ bí ìlú mi kejì, débi wípé mo fetí sílẹ̀ láti gbọ́ èdè wọn dáadáa. Èdè wọn tí mo gbọ́ èdè bíi pé àwọn aráàlú gan máa ń wò mí bí ẹni pé aṣọ ọmọ Ondo yìí gangan ni mí ni, because ọmọ Ondo mi gan ò gbọ́ èdè yẹn tó mi. Mo wá ní iṣẹ́ Ọlọ́run ni, ibẹ̀ ni mo ti catch up èdè yẹn. mo ṣe catch up èdè yẹn nìyẹn. So àti bẹ̀rẹ̀ sí ní fi Ondo yẹn entertain àwọn èèyàn ló wá wà nínú àwọn special official language yìí. Ìdí ni pé torí ìgbà tí mo gbọ́ èdè yẹn tán, mo make sure wípé ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. That is ní Ondo town ni mo ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí mo fi lọ join ọ̀gá mi Ojojolu films ní Adó Èkìtì. Nígbà yẹn Ondo state àtèkìtì àti Ondo àtàkùrẹ́ ìkọ̀kan náà ni gbogbo wọn nígbà yẹn. Wọn àti pín wọn. ẹ ṣé àlejò wa, ẹ ṣé. Ìbéèrè tuntun kan ni pé àwọn ilé ẹ̀kọ́ tẹ́ lọ sí àlèmọ́. Lè mọ̀ ní ìlú mi ní Ìwó, mo lọ sí ilé ẹ̀kọ́ Islamic Mission School ní Olósì Ìdí-Àká ni wọ́n ń pè ní Ìwó. Islamic Mission School Olósì Ìdí-Àká, ibẹ̀ mo ti lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Nígbà tí mo parí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo wọ grammar school, that is nígbà yẹn mo wà ní form 1. Form la máa ń lò ńgbà náà, kò tí sí nǹkan tí ń jẹ́ SS kìíní tó ń lò sí. Form la máa ń pè gbà yẹn. Form 1 ni mo wà. Gbà mo parí form 1 yẹn ṣá, kò sá sí agbára mọ́ láti lè lọ sí school. Èyí tó jẹ́ kí n fi Ìwó sílẹ̀ nìyẹn, kí n lọ sí Ondo láti lọ kọ́ṣẹ́. Ẹ kú o. Bàbá mi, bí ó tó bí ọdún mélòó tẹ́ ti wà nínú iṣẹ́ eré orí ìtàgé? Mo ti wà ní iṣẹ́ eré orí ìtàgé sìn, ó ti wọ 38 báyìí. 38 years. Torí 1986 ni mo bẹ̀rẹ̀. 1986. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ ti ṣe àwọn sinimá kankan láti pàṣẹ tí yín gangan, ṣé a lè mọ àwọn sinimá tẹ́ ti ṣe? Àwọn sinimá tí mo ti ṣe ti pọ̀. Nínú àwọn sinimá tí mo ṣe, àkọ́kọ́ fíìmù tí mo kọ́kọ́ ṣe à ń pè ní Ẹ̀yìn Ògòǹgò. Ẹ̀yìn Ògòǹgò. Ọdún nìyí? Ọdún ya 2001. That is 22 years ago. Lẹ́yìn ẹ̀ mo ṣe Abánikẹ́dùn, that is 10 million naira. Lẹ́yìn ẹ̀ mo ṣe Afárá Oyin. Lẹ́yìn ẹ̀ Ọba Onílé Ayọ̀. Lẹ́yìn ẹ̀ mo ṣe Àjẹ́níyàwó mi. Lẹ́yìn ẹ̀ mo ṣe Oúnjẹ Àjẹkù. Gbogbo àwọn Fẹ́mi Driver tọdún ṣe mo ṣe rẹpẹtẹ. Tó jẹ́ ẹ̀yin ní ojúlówó producer àwọn movie yẹn. Bẹ́ẹ̀ni. Ká wá sọ pé nínú gbogbo àwọn sinimá tẹ́ kà sílẹ̀ yìí, èwo gogogogo ni ó sọ lọ́kọ̀ àwọn orúkọ àpèjẹ́ tí àwọn èèyàn mọ̀ yín sí, nagijẹ táwọn èèyàn mọ̀ yín sí, èwo gangan nínú wọn? Ẹ ṣé olóòtú. Nínú àwọn fíìmù tí mo ṣe gangan kọ́ ló gbé mi jáde. Iṣẹ́ tó gbé mi jáde wọ́n ń pe ẹnìkan ní Sunday Soyinka. Nígbà yẹn à ń pè ní Tọ̀síbẹ̀ Papa. Òun ló máa ń ṣeré orí àwọn ọmọ kéékèèké tí máa ń lò gbà yẹn, Papa Tọ̀síbẹ̀, that is Korede Films. Korede Films ló ṣiṣẹ́ kan ní 2005. Wọ́n pe fíìmù yẹn ní Ẹ Má Paná Ìfẹ́. Title ẹ̀ Ẹ Má Paná Ìfẹ́. Saheed Balogun, Bímbọ́ Adésànyà ni wọ́n ṣe. Akínsànyà, Bímbọ́ Akínsànyà ọmọlọ́jà, òun náà jọ ṣe lead role bẹ́ẹ̀. Èmi náà wá ṣiṣẹ́ nú ẹ̀. So nígbà yẹn a wà ní location, a fẹ́ máa ṣiṣẹ́ lọ lọ́wọ́. Saheed Balogun
ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni tá a ti jọ máa láti Ondo State kí n tó wá síkò rárá láti 80s láti mọ́ra ní Ondo State. So nígbà yẹn tí mo wà ní Ondo State lákùrẹ́ Ondo ni mo máa ń sọ jù nínú fíìmù, Ondo ni mo máa ń sọ nínú stage tá a máa ń ṣe jù. So àwa ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ wa ń sọ fún director, that is Mr. Sunday Korede Films, pé Korede ẹni kí Kehinde ẹni kó sọ èdè Ondo tó máa ń sọ ní Ondo State yẹn táwọn èèyàn máa fi ń rẹ́rìn yẹn ẹni kó sọ nínú Yorùbá film. Bínú ṣe bí mi nìyẹn, mo ṣe bẹ̀rẹ̀ sí wọ ọmọ lọ́wọ́ nìyẹn pé ọ̀gbẹ́ni ṣé wọ́n rán ẹ sí mi ni. Táwọn bá rán ẹ sí mi, ta ló fẹ́ gbé dé Ondo lẹ́kọ̀ọ́ tá a wà yìí, ṣé ó fẹ́ kí mi náà jáde kí mi náà di star ni. Mo ṣáà bá jáde bíi pé ó dìjà gan bá a fẹ́ rú báyìí ó tún lọ bá wa lẹ́yìn pé bàbá àní ẹ sọ pé kó má sọ Yorùbá yẹn sẹ́ẹ̀. Bàbá ṣe sọ fún mi yẹn pé Kehinde ó máa tó ṣẹlẹ̀ sọ èdè Ondo yẹn nínú iṣẹ́ tá a fẹ́ ṣe, tí ò bá dáa á ní kó yí sí Yorùbá, tó bá dẹ̀ dáa a máa bẹ̀ sí ní ká máa lò. Mo ní mo ti gbọ́ bí mo ṣe sọ nínú scene tá a ṣe nìyẹn, bí mo ṣe sọ ọkàn mo ṣe sọ Ondo níbẹ̀ nìyẹn, àti crew àti DOPO àti gbogbo everybody lórí sẹ́ẹ̀tì bí gbogbo wọn ṣe bú sẹ́rìn nìyẹn. Bàbá àti director gan tó jẹ́ Korede Films ló bá ní a. So èrò èdè tó ń sọ kó lè sọ ilé táwa náà ti rẹ́rìn yóò ọmọ èdè báyìí sọ olùkàn sọ láti jẹ́ lọ́wọ́ sọ Yorùbá gọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ ọ̀yá bẹ́ẹ̀ bẹ̀ sí sọ lọ nìyẹn, bí fíìmù yẹn ṣe jáde lọ nìyẹn, báwọn yẹn ṣe bẹ̀ sí ní mọ̀ mí ní Ìdúmọ̀tà ńgbà yẹn nìyẹn lẹ́kọ̀ọ́ as bàbá Ondo ẹgí èdè ilé mẹ́tò lágbára kẹ mímọ̀ yẹn ṣe bẹ̀ sí ní kọ story lèmi lórí nìyẹn, that is Korede Film. So nínú iṣẹ́ Korede Film yẹn ibẹ̀ mo ti lè sọ pé mo ti jáde bàbá Ondo tí gbogbo yẹn ti mọ̀ mí ní ẹgí kì í ṣe inú fíìmù tèmi gangan. ọdún wo gangan ni ìyẹn ṣẹlẹ̀? Ọdún 2005. 2005. That is 18 years ago. 18 years ago ni bàbá Ondo ti wá. Ó ti wá. Ìbéèrè kan tó wá jẹyọ lé báyìí mi kì í béèrè, ó dẹ̀ wù mí kẹ́ bá fi èdè yẹn gangan fi dá àwọn ará lé lò kán lè mọ̀ pé yẹn gangan lè wà lórí ìjókòó. Ẹ bá wa sọ kan nínú àwọn bóyá àwọn lines tí tó dùn gbà yẹn táwọn èèyàn láìkì gangan ẹ bá wa sọ fara àwọn ará lé ní ibi ìṣẹ́jú kankan fi mọ̀ pé original bàbá Ondo gangan ní photocopy kọ́ la gbé wá o. Iṣẹ́ kan happen ní bíjọ́ kan nínú fíìmù kan, fíìmù yẹn à ń pè ní Fẹ́mi driver. Fẹ́mi driver ni mẹkáníìkì ni mo ṣe nínú iṣẹ́ yẹn. So olówó kan ló pè mí pé kí n lọ bóun tún mọ́tò òun ṣe nínú ilé. Nígbà tí máa dénú ilé ẹ̀, ìyàwó ẹ̀ mi ò mọ̀ pé màá yẹn máa ń fi ìbásùn ó fi máa ń dùn ìyàwó ẹ̀. So èmi kẹ̀dẹ̀rẹ́ mo jẹ́ ẹni tó fẹ́ kó máa mu pàrágà tí mo máa ń mu àwọn nǹkan alẹ́ nǹkan kan yẹn. So lèmi mo dénú ilé ẹ̀ níjọ́ náà lọ́wọ́ mo kàn dénú ilé ni kàn dí ìyàwó ẹ̀ ní sitting room. Mi ilẹ̀ oyè ó ní bàbá Ondo mi èmi èèyàn yìí o, ó ṣáà ń bẹ̀rẹ̀ sí ká wò mí mi ẹ̀sìn mọ̀ kí èsì àbò màmá ọ̀gá fi dí wá gbà kí mọ́tò wọn yìí di la bá wọn tún mọ́tò wọn ṣe yìí ó ní problem mi dì mọ́ problem yìí ṣe mọ́tò wọn. So mo fẹ́ rò mo tó mú kéde jẹ̀dí yìí mímú ẹ̀ bọ́dà mi mo tó dáhùn ó di gọ̀gọ̀gọ̀. Woman ni mi ṣáà wo fi ewu abẹ́ ṣòkòtò mi bẹ́ẹ̀ ewu mi that is tó yẹn mọ́kò òun ó ṣe róòlù ni ewu mi bẹ́ẹ̀ mi náà mẹ́wò ó kàn súnmọ́ mi ní eyín ní bàbá ẹ súnmọ́ bíi mo ní ẹ̀sà mi ṣe bàbá ó ní mò ń kàn láìkè yín ó ní you are a fine man bí àwọn Ondo efo bẹ́ẹ̀ ẹ fine man mi èyí ó lè tún pè mí mára bó ti ẹ̀sìn fi kẹfẹ́ ká wọ́ mi ó kàn gbé ọwọ́ ẹ̀ ó kàn gbé lọ sí ọyàn mi bí ara mi ṣẹ́ gírì ó ṣe gírì bí Ondo woman ní mọ̀ fẹ́ kó bá mi àmọ̀ gbà mí níwọ̀ woman yìí o nígbà wọn ayáwé ọkọ ẹ̀ ṣe wọlé yẹn. Ẹ̀wọ̀n ti tó àwọn ará Lagos mọ̀ pé díẹ̀ tó nìkan ní nǹkan ẹ má jà ṣe part 1 and 2 ó ti tó ẹ ṣe in fact ẹ ti múnú mi dùn gan. Mo wá fẹ́ béèrè kan torí kò sí bí gbogbo nǹkan ti máa dùn tó tá à ní rí ọjọ́ kan tó jẹ́ pé ní àwọn kankan ṣẹlẹ̀ sí mi nígbà kan nínú iṣẹ́ tó jẹ́ pé ó fẹ́ lè jẹ́ pé kò jẹ́ kí n fẹ́ ṣiṣẹ́ yìí mọ́. Kí ni àwọn ìrírí tó jẹ́ nǹkan má lè gbàgbé tẹ̀lé rántí pé ó ṣẹlẹ̀ sí lẹ́nu iṣẹ́ bíi 2-3 láti fi kọ́ àwọn ará ilé lọ́gbọ́n pé kò sí ẹni tí dáadáa ò lè dé bá? Ẹ bá a sọ díẹ̀ nínú ẹ̀. Ìjọ́ tí inú mi bàjẹ́ nídìí iṣẹ́ tíátà yìí tó jẹ́ nǹkan tó dùn mí gan tó dùn ẹlẹ́dàá mi jù láyé nínú iṣẹ́ tíátà tí mo ń ṣe ní ọjọ́ kan ní 2002. Mo ya iṣẹ́ kan nígbà yẹn à ń pe iṣẹ́ yẹn ní abánikẹ́dùn ni mo pè lábánikẹ́dùn yẹn tí a pàpà yí orúkọ rẹ̀ sí 10 million. Thomas ẹ má bínú pé mo dárúkọ
orúkọ mákẹ́tà yẹn olótaṣẹ́ yẹn. Yomi Ògúnmọ́lá ni mo gbéṣẹ́ yẹn fún nígbà náà lọ́hùn kó bá mi ṣiṣẹ́ yẹn. At the end of the day iṣẹ́ yẹn ó ṣá break. Ṣùgbọ́n ẹ̀yìn kankan ṣẹlẹ̀ along the run pẹ̀lú Yomi Ògúnmọ́lá nígbà náà tó break iṣẹ́ yẹn mọ́ mi lọ́wọ́. Láti gbà yẹn mi ìrìṣẹ́ yẹn ṣe débi pé àwọn ẹgbẹ́ kan tọ́lé mi nígbà yẹn débi pé mo máa ń bọ́ sí kọ̀rọ̀ bú sẹ́kún. So ìgbà yẹn mo lè sọ pé ìbànújẹ́ bá ọ̀tá mi nídìí iṣẹ́ rí nígbà yẹn. Pé kí ló dé mo wọ́sù kí n rówó kí n fi ya fíìmù mo tún ṣiṣẹ́ mo ya fíìmù tán ẹ tí mo tún gbéṣẹ́ mi fún iṣẹ́ yẹn tún bírèkì mọ́ lọ́wọ́ ó tún para ó wá ní kí n máa wá òun kiri ó wá sọ mí di dírẹ́fà lójú àwọn èèyàn tí ò tó máa rí mi fín àwọn èèyàn tí ò tó mi nígbà yẹn tó yẹ pé nǹkan tí mò ń ṣe nígbà yẹn ẹlòmíì ò tí ì tó ṣe tí mi dẹ̀ ti ṣe ó wá downgrade gbogbo ògo ọ̀tá mi nígbà yẹn débi pé ọmọ mi tó yẹ kó rí mi fín so period yẹn ló jẹ́ ìbànújẹ́ ayé fún mi nígbà yẹn mo máa ń bọ́ sí kọ̀rọ̀ bá dẹ̀ bú sẹ́kún pé wọ́n lọ irú ayé wo ni mo wá ẹ̀ so ìgbà yẹn ni mo lè sọ pé ó jẹ́ ìbànújẹ́ ọ̀kan fún mi láyé jù láyé. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe kó rí wọ́n ní síbẹ̀ Olúwa dára síbẹ̀ yìí náà lẹ jókòó lé ní Olúwa ṣeun tí gbogbo ẹ̀ tó ń dùn Olúwa ṣeun tó ń dán ilé tó ti wá dá Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Àmín. Bàbá mi mo fẹ́ béèrè ìbéèrè kan tí mo sábà máa ń láì kí n bí gbogbo àwọn àlejò mi lórí ètò yìí. Okay. A rí i pé ibi tí iṣẹ́ yìí délé ni ibi tó ní àmì ni bẹ́ẹ̀ ọ̀la náà tún wà ibi táwa dé dúró lé ní ó ti yàtọ̀ sí ibi tá a ti ń bọ̀. Okay. Kí ni ibi tá a ti ń bọ̀ ni pé nígbà kan àwọn kan marketers ló máa ń ta fíìmù bọ̀ níbi tá a dé dúró lé ní ìsìn marketers náà la lè pa àwọn tó ń ta which is YouTube. Okay. Àwọn ẹ̀rọ orí afẹ́fẹ́ television station tó wà lórí afẹ́fẹ́ nọ́mbà wa ta ojú ò lẹ fi ń wo YouTube àti Nollywood entirely generally YouTube Nollywood tí jẹ́ àwọn àwùjọ òṣèré ojú ò lẹ fi ń wo ibi tó lè dé níbi ọdún mẹ́wàá sí peter wa. Ẹ ṣe olóòtú ẹ̀yin èèyàn tó ń wò mí nílé ẹ̀yin tí ẹ jẹ́ colleague mi àti àwọn tó jẹ́ olólùfẹ́ wa tí wọ́n ń wò wá nínú ilé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wò wípé iṣẹ́ wa yìí ó ti bàjẹ́ reason tó fi bàjẹ́ ni pé nígbà kan ló fi jẹ́ pé àwọn ká dúpẹ́ lọ́wọ́ àwọn kan tí wọ́n help àwọn legend wa àwọn táwa ń wò níwájú tí káwa náà tó sọ pé àjọ ẹ̀ tíátà nígbà yẹn kò sówó tíátà yìí wò wọ́n ṣe ni wọ́n ya fíìmù wọ́n ṣe gbogbo ẹ̀ ibẹ̀ náà ń bímọ sí ibẹ̀ náà níyàwó sí ẹlòmíì òrówó kọ́lé tágbà fi dé inú ilé fámìlì ẹ̀ ẹlòmíì ń gbé kó tó di pé àwọn ọlọ́yin aláàánú kan ti wá tó jẹ́ pé òun bá wa pe àwọn èèyàn tó ń jẹ́ olólùfẹ́ wa pé ká máa ran àwọn bàbá wa lọ́wọ́ àwọn tó jẹ́ ọ̀gá wa tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ṣe rí ibi tíṣẹ́ ìbàjẹ́ dé ń sìn ni pé ká kọ́kọ́ mọ látòrí àwọn mákẹ́tà ní àkọ́kọ́ ṣe rí ilẹ̀ Yorùbá a jẹ́ ìlú kan tó jẹ́ wípé à ń fẹ́ ire fúnra wa tá a bá rí pé nìkan ṣoríire níbì kan àfi ká wọ ọbẹ̀ ká dẹ̀ bàjẹ́ fún un káwa fi ṣe tiwa ká tún á máa bu lẹ́yìn pé ẹ̀rí wọn ẹ̀rí bí ẹ ṣe ṣe káàkiri tọ́lọ́pọ̀lọpọ̀ lórí wa táwọn wọ mọ́tò kérésì náà sọ pé ọ̀rọ̀ àwọn artist yẹn lórí wọn bó ṣe lórúkọ tó dáńfó ló tó ń gbá káàkiri ìdí ẹ̀bá wa dé náà ni o. ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn tá a bá máa rí 10 years come marketer àti fídíò the same kìíní náà ni wọ́n torí pé àwọn marketer wa náà nísìnyí wọ́n ti divert sórí YouTube táwọn náà ti ṣe YouTube ṣíìtì tó ń ṣíìtì àwọn producers nígbà yẹn náà báwo la ṣe máa ṣe fíìmù fún yín tẹ máa sọ pé ẹ̀yin lẹni master for life tẹ máa sọ pé ẹ̀yin lẹni kò possible ẹ̀yin wá invest ní tó yẹ kó ṣẹlẹ̀ ní pé kí o mo fún ẹ lówó kí n fi ṣe fíìmù tí n bá ti rówó mi tán agreement wa ni pé máa mú fíìmù lọ owó mi tèmi fẹ́ rí tí mo invest mo ti rí property ẹni as a producer is your property ìwọ ló ní fíìmù kán lè fún ẹ kó máa lọ wọn à ní fún ẹ àwọn náà máa jogún ẹ sọ́dọ̀ wọn for life wọn bá tán bá fún wọn ló máa fi jẹun ẹ wá níbi ò ní páyà kò ní páyà kò ní pọmọ àtòun náà mọ ilé so nǹkan tẹ́mi rí níbẹ̀ ni pé in the next 10 years mo rí wípé fíìmù wa yìí ó ti máa bọ́ sí another level torí náà sì àti rí àwọn Netflix àwọn Amazon wọ́n ti ń dé ẹ wo Fẹ́mi Adébáyọ̀ sìn iṣẹ́ tó ṣe ń sìn ẹ wo àwọn Amazon wọ́n jọ ń jà mọ́ra wọn lọ́wọ́ ni mo dẹ̀ trust Yorùbá we have a good story a ní story tó dáa táwọn èèyàn dẹ̀ ń like tá a bá ṣe fíìmù sì tó bá jẹ́ pé sinimá la wá fẹ́ gbé lọ a bá lọ go to history àwa Yorùbá náà la bẹ̀rẹ̀ sinimá
nílẹ̀ Yorùbá even in the whole Africa àwọn bàbá Ògúndé àwọn bàbá Ìdúróládípọ̀ àwọn bàbá Adélọ́f àwọn náà Àjàní Ògún àwọn náà kọ́ bẹ̀rẹ̀ sí ṣe fíìmù tí wọ́n ṣù káàkiri ìlú Africa tí ò tí sí fíìmù tó kò tí sí sinimá ní gbogbo Africa nígbà yẹn àwọn bàbá yẹn ló kọ́ bẹ̀rẹ̀ àwọn Yorùbá yẹn náà ni ṣùgbọ́n Ọlọ́run ní sí wa lérò ẹ̀yìn àdúrà tí mo fẹ́ gbà nìyẹn tó wá máa di the next 10 years àwọn Amazon àwọn Netflix wọ́n take over gbogbo fíìmù tí wọ́n máa ṣe báyìí ó máa jẹ́ sinimá ni lẹ́yìn tí a bá ṣù yẹn sinimá tán àwọn òyìnbó tán ní Amazon tán dẹ̀ pàrọ̀ náà ní Netflix wọ́n á máa rà lọ́wọ́ wa á dẹ̀ máa tà fún wọn torí owó táwọn yẹn tí wọ́n ń rà lọ́wọ́ wa ń sìn wọ́n ń rà ní iye tó yẹ pé ó ń pè wá tá a short lórí iṣẹ́ tá a bá ṣe so èrò àbá tèmi nìyẹn. ẹ ṣe pé gbogbo bí a ṣe ń béèrè ọ̀nà lè ń dá padà fún wa ẹ̀jẹ̀ ó sùn wa kò sì rẹ̀yìn náà. ìbéèrè mi tuntun tàbí ìbéèrè kò tún ṣe ìbéèrè òun ni bí àmọ̀ràn fún àwọn akẹgbẹ́ yín ń ṣe pàápàá àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe ń bọ̀ tí wọ́n ń jò lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó ṣe ń bọ̀ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ ẹ ní fún wọn. ẹ ṣe ọ̀rọ̀ àmọ̀ràn tí mo ní fún wọn ni wípé tó bá ń dáa fún ẹ wọn á ní wọn bá pè pàdé ẹ lọ́lẹ̀ àmọ̀ràn tí mo ní fún àwọn ọmọ tó wà ń tà ń sìn ni wípé kí wọ́n má ríra wọn torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ tó ń jáde ń sìn wọ́n ń ríra wọn wípé àwọn làwọn máa ṣe jù tó ń dẹ̀ mọ̀ pé àwọn akọ́ làwọn máa ṣe grace Ọlọ́run ni wọ́n ní tó ń bá pàdé àwọn tó já àwọn àgbààgbà lórí set ẹni tí ò ṣiṣẹ́ rẹpẹtẹ mọ́ tí wọ́n fi bẹ́ẹ̀ pín ṣiṣẹ́ mọ́ ẹ̀kọ́ kan tó bá dá wọn lórí set báyìí ìmí àṣọ ara ẹ̀ níbẹ̀ níbi bí a máa wò a máa kò tiẹ̀ ní respect àwọn bàbá yẹn and this is Africa a kì í ṣe òyìnbó ni wọ́n fúnra wọn ní respect là ń jẹ nílẹ̀ Yorùbá most especially yẹ Yorùbá wọ́n ní respect òyìnbó ní respect is reciprocal tá a bá ṣe tẹ́ ní Yorùbá tó bá pọ́n Yorùbá lé ìwọ náà rà pọ́n lé ṣùgbọ́n àwọn ọmọ wa tó wà ń tà ń sìn wọ́n believe pé owó táwọn ń gbà sìn àwọn làwọn wà ń bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ tó ní bàbá àwọn ò là ní tó ní ìyá àwọn ò lówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló náà wà yẹn ohun tó kọ́ sí tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n fi ní láárí òun náà ń padà bọ̀ wá mọ̀ torí pé kí ni ọmọ ò ní pẹ́ lọ́rùn títí kó má bá ìyá rẹ̀ nílé ayé. ẹ kú ohun ẹ ṣe gan ni àlejò wa kì í dùn kó pọ̀ wọ́n ní sókè báyìí lọ́rọ̀ bẹ̀ òkè ṣùgbọ́n ká tó máa lọ ó wù mí kí bá wa sọ fáwọn ará ilé ká máa bá wa wo ìkànnì yìí ní gbogbo ìgbà pàápàá ètò wa tá à ń ṣe jẹ́ ká mọ̀ ẹ́. ẹ̀yin ènìyàn mi nílé orúkọ mi ò yí padà ẹ̀gẹ́ bàbá Ondo mo bẹ̀ yín ẹ̀yin olólùfẹ́ mi ní tẹ́ fi nírú àwọn àgbà òṣèré báyìí tá a fi ń wá sórí ìkànnì tá a fi ń wá ṣe interview ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìkànnì tó lágbára ni orí ètò jẹ́ ká mọ̀ ẹ́ Mundi TV tí wọ́n gbé sílẹ̀ yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìkànnì tó lágbára ni tẹ́ bá dẹ̀ tún lọ wo àwọn sinimá tí wọ́n ń gbé jáde àwọn sinimá tó lákàkì ni tí ì ṣe àwọn sinimá ṣá kì í ṣe àwọn sinimá tẹ́ kàn máa pòṣe sí ẹ rí i pé àwọn quality sinimá ni wọ́n ń gbé jáde kán tó produce wọ́n screenplay iṣẹ́ tí wọ́n fẹ́ gbé jáde torí wọn fẹ́ kó borúkọ wọn jẹ́ mo wá ń fi àsìkò èrò yìí ẹ̀yin èèyàn mi gbogbo tẹ́ ń gbọ́ ohùn lẹ́nu bàbá Ondo ẹ má bá mi wo ìkànnì ẹjọ́ Mundi TV má bá mi wo wọn ẹ lọ bá mi subscribe síbẹ̀ ẹ̀yin náà dẹ̀ rí i pé bẹ́ẹ̀ bá ṣe bá wọn bẹ́ẹ̀ ẹ rí i pé bẹ́ẹ̀ náà lẹ ṣe máa bá wọn àwọn náà dẹ́rẹ́dẹ́ àti ṣe kéne láti fún yín ní sáfíìsì tí wọ́n fẹ́ yóò dáa fún yín lẹ́ẹ̀kan sí mo fẹ́ fèdè Ondo gíyàn wọn déédéé ẹ̀yin ọmọ Ondo pátápátá nílé lóko àti inú Ondo àwọn yóò jẹ́ fámìlì mi lódì jẹ́ àwọn ọ̀rẹ́ mi because déédéé Ondo ṣe fámìlì mi pátápátá àràbà mi wo Mundi TV yìí o mo bẹ̀ wọ́n Mundi TV àwọn ẹgbẹ́jáde ń bẹ̀ ẹ̀sà ọ̀nà gbájú àjọ fíìmù wọn èsì àṣàdànù ń bẹ̀ èsì àwọn ìyẹn ṣe àwọn fíìmù àpágàlùdè ní ẹ̀ṣẹ̀ káàkiri nígboro dẹ́ẹ̀ẹ́gùn ẹ̀jọ́ àkàbà mi wo fíìmù yìí o Ọlọ́run á dúró tì wọ́n o mo kí wọn o God bless you sir God bless you ma. ẹ ṣé gan ni a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa mo rò pé tá a bá tún lórí ọ̀fẹ́ ńgbà míì láti gbé yín wá ẹ tún dá wa lóhùn. lágbára lọ́wọ́ Ọlọ́run.
ṣé. ọlọ́run má fi kú pa wá Àmín. kó má fi kú pa ẹ̀yin náà Àmín. kó má fi kú pa gbogbo wa kó jẹ́ ká gùn lẹ́mìí Àmín. ọlá aláwọlá wàlá kùwátá ilá bìlà ilé azim. ẹ ṣé gan ni. Thank you. Títí dìgbà míì ẹ tún máa bá a pàdé lórí ètò yìí ẹ̀yin la ó máa bá àwọn náà lẹ́ ó máa rí ire o ká fèrè pàdé.